ẹ kú ilé là á kára ilé, ẹ rè wá là ń ké wọ̀nà, tá a bá ti rí ẹni tipẹ́ ẹ kú àti là á kíra ẹni. Èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Omidan Owóṣeni Ọdúnọlá, tá jọ ń ṣe ètò lórí ìkànnì yìí tí a ó sì jọ máa ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ tí ó ta kókó nínú oríkì orílẹ̀ Yorùbá kọ̀ọ̀kan lórúkọ olóòtú ètò yìí ọ̀gbẹ́ni Òtóbísẹ́ Sífẹ́lọ́s Òjùkò tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Abẹ́fẹ́ Akéwì. Lákọ̀ọ́kọ́ a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa subscribe sórí ìkànnì yìí tí ẹ sì ń wo àwọn ètò wa. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Elédùmarè. Lónìí a ó máa tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ tí ó ta kókó nínú oríkì ìran Olúkòyí. Nínú oríkì ìran Olúkòyí, wọ́n á máa kì wọ́n pé ẹlẹ́gbà abìjagun tìyanrẹrẹ. Kí wá ni à ń pè ní ẹlẹ́gbà? Ẹlẹ́gbà ni ènìyàn tí ó ní agídí tí a mọ̀ sí onígírímọ́káí. Onígírímọ́káí tí ń gba tọwọ́ tàdánù tó túmọ̀ sí ẹni tí kì í bẹ̀rù láti dojú ogun kọ̀tá. Wọ́n á tún máa kì wọ́n pé èmírè dẹ́gbèje àgùntàn owó dandandan wọ́n san. Tí wọ́n bá sọ pé dandandan nílẹ̀ Yorùbá, kí ló túmọ̀ sí? Òfìfo ní jẹ́ bẹ́ẹ̀. Gbólóhùn yìí túmọ̀ sí wọn kò san owó kankan rárá. Tí wọ́n bá kí ìran Olúkòyí débì kan, wọ́n á máa pé ẹ̀sà ògbín ni bàbá wọn jà lólè. Kí ni ìtumọ̀ ẹ̀sà ògbín? Ẹ̀sà ògbín orúkọ ìran kan ni ní ilẹ̀ Yorùbá tí àwọn náà sì ní oríkì tiwọn tí a ó máa mú ẹnubà tó bá yá. Ṣùgbọ́n tí wọ́n bá ń dárúkọ ẹ̀sà ògbín, ìtumọ̀ rẹ̀ ni wípé wọ́n dárúkọ ẹni tí ó jẹ́ olórí àkọ́kọ́ fún gbogbo eléégún ní ilẹ̀ Yorùbá. Wọ́n á tún máa kì wọ́n pé tòlótòló ló gbẹ̀tù ni ò dúró gbàyà. Tí ó bá kọjú sí yín ń bẹ́lẹ̀ kúrújùgbù. Àkọ́kọ́, kí ni ìtumọ̀ ẹ̀tù? Kí ni jẹ́ àyà? Kí ni a mọ̀ sí ẹ̀kúrújùgbù? Ẹ jẹ́ ń dókè lọ́hùn. Àbẹ̀fẹ́ Ọ̀kímọdé o, mo tún ti wá fún wọlé iṣẹ́ kan sọ̀yà gbangba níta gbangba Aqualite Plumbing Company. Ibẹ̀ ló ti rí plumber tó gbámúṣé tí ò nílò fake material súnṣẹ́ yín tó mọṣẹ́ tó rí rẹ̀ pé tó sì dángájá pẹ̀lú òfin àwọn oníbàárà. No water no life, òótọ́ nìyẹn kò sí rọ́ńbẹ́. Tẹ́ bá fi mọ gbádùn omi tí ń wọlé gerege tí ń jáde gàràgà láìlẹ́jọ́ nú. Aqualite Plumbing Company ní ẹ pé they offer top quality plumbing solutions for home and workplaces, and they are professionals who deliver fast and reliable plumbing solutions for customer satisfaction every time. You can call them for complete home plumbing installation, house renovation plumbing, pipe repair àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ti ń wá bẹ́ẹ̀ sí máa pè wọ́n. Ẹ má làágùn jìnnà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ WhatsApp wọn rèé 09167420596 lẹ́ẹ̀kan sí 09167420596. Ẹ sì tún lè pè wọ́n tààràtà sórí direct call 08063969054 08063969054. Don't wait for small dick to become big problem. Call Aqualite Plumbing Company today. They are trusted by thousands of homeowners and they are fast, clean and affordable. Your call will be expected. Thank you. Ẹ káàbọ̀ padà gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ. Kí ni jẹ́ àyà? Kí ni ẹ̀tù? Kí ni ẹ̀kúrújùgbù? Ẹ̀tù ni kíní dúdú lẹ́búlẹ́bú tí àwọn ọdẹ máa ń fi sínú ìbọn sakabula. Ẹlẹ́ẹ̀kejì ni àyà. Ìbọn sakabula náà ni wọ́n máa ń lò fún gẹ́gẹ́ bí ọta ìbọn nínú ìbọn sakabula. Ẹ̀kúrújùgbù ni ẹlẹ́ẹ̀kẹta nínú gbólóhùn yìí. Ẹ̀kúrújùgbù túmọ̀ sí ìsà òfìfo tí ó lọ gbayawu. Gbólóhùn yìí ṣe àfihàn bí àwọn ìran Olúkòyí ṣe máa ń jagun ní ayé àtijọ́. Wọ́n á tún máa kì wọ́n pé ọba ní ká fọdún ní kàgbo, káfẹ́mì ṣògùn ọ̀wọ̀. Kí ni ìtumọ̀ kàgbo? Kàgbo túmọ̀ sí oríṣiríṣi ewé àti egbò láti fi ki àgbo, yálà èyí tí a sè tàbí àgbo tútù. Gbólóhùn yìí ṣe àfihàn bí àwọn ẹ̀ṣọ́ Olúkòyí ṣe máa ń jára mọ́ ogun lílọ tó. Jẹ̀ní òbèbè ogun lẹ́rí lẹ́ fi bora bí aṣọ. Wọ́n á tún máa kí àwọn ìran Olúkòyí bẹ́ẹ̀. Kí wá ni jẹ̀ní òbèbè? Jẹ̀ní òbèbè jẹ́ ohun tí wọ́n máa ń fi kó jìnnìjìnnì bá èèyàn lójú ogun. Lójú ogun, àwọn kan wà tí wọ́n máa ń pè ní àgbà òmumu. Kí ni à ń pè ní àgbà òmumu?
Àwọn àgbà ọ̀múmú ni àwọn àgbàlagbà tí ń gba nílà lójú ogun, tí wọ́n máa mú ọta lọ́tùn lósì lójú ogun. Àwọn ni wọn kì í jẹ́ kí ìbọn kí ó ran àwọn ẹ̀ṣọ́ Olúkòyí. Wọ́n á tún máa kì wọ́n pé àwọn lọmọ Olúgbọ̀n àgbé, ọmọ Erelú abẹ. Kí ni à ń pè ní àgbé? Kí ni abẹ? Àgbé jẹ́ orúkọ gbogbo àwọn ọmọ ìran Olúkòyí tí ó sì jẹ́ àgékúrú fún àgbégbà nílé gbọ́n, tí ó túmọ̀ sí ọmọ tí ó dára jù nílé gbọ́n tí àwọn ènìyàn máa ń dùgbé. Kí wá ni abẹ? Gbogbo wa la mọ̀ tí ó jẹ́ abẹ. Abẹ ni àwọn ohun kọlà máa fi ń kọlà ní ayé àtijọ́. Ìlà bíi pélé, àbàjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ò ní rí jù báyìí lọ lónìí lórí ètò yìí, ṣùgbọ́n ká tó máa lọ, ẹ jẹ́ n fi ìbéèrè kan ṣọwọ́ sí ẹ̀yin ará ilé. Ẹni tí ó bá mọ̀ kó bá wa fi ìdáhùn rẹ̀ ṣọwọ́ sínú kolo ìdásọ̀rọ̀ ìyún comment section. Nínú oríkì ìran Olúkòyí, wọ́n á máa kì wọ́n pé ọmọ ọba jí pẹ́kẹ́pẹ́kẹ́, ọmọ ọba jí ń pokùnpokùn, ìjí má pokùn mọ́, igi àtòrìn ni ó máa pa. Kí ni à ń pè ní ẹkẹ́? Kí ni igi àtòrìn? Kí ni ìtumọ̀ ìjí? Ẹnikẹ́ni tí ó bá gba ìbéèrè yìí tí ó sì fi ìdáhùn rẹ̀ ṣọwọ́ kí ó tó di ọ̀run lónìí yóò jẹ ẹ̀bùn ẹgbẹ̀rún kan náírà láti ọwọ́ ìkànnì Gbendu Media Challenge. Orúkọ tèmi ò yí padà, Omidan Owóṣeni Ọdúnọlá Àbíkẹ́. Tó bá di ọ̀run lónìí, a ó tún máa pàdé lórí ètò yìí. Àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ tí ó ta kókó nínú oríkì orílẹ̀ Yorùbá kọ̀ọ̀kan. Ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé láti subscribe, like, comment kí ẹ sì bá wa share ètò yìí. Ire o.